Anything they sup inside life. Any balo mamo. My monkey dey sweat I no go lie. Irun ara ẹ ni ó jẹ́ ká mọ̀. My monkey dey sweat I no go lie. Irun ara ẹ ni ó jẹ́ ká mọ̀. You say money no be everything they play. Say Olúwa máa wò mí níran. Dájí ó bá sí mi dé bẹ́gò. Kò máa ní ìdàkọ́ ọmọ aláṣọ mi. Tún máa wá kísà kiri. Sórí gbogbo ìgbà tá a ṣe máa lọ ṣe orin kiri. Ta kò máa freestyle àwọn lounge àwọn kìíní. So mo freestyle lórí beat náà lọ́jọ́ yẹn náà ni. So mo kàn gbàgbé lines yẹn. So gbogbo ẹ̀ ó fọ́pọ̀ mi lè continue mọ́. Ọ̀yàn ó ti tó bọ́lẹ̀ mo ní láti ọjọ́ yẹn bá rẹ̀ ṣe dé. Àwọn kan wà oní news ni wọ́n ọmọ oní news àwa kan new technician ni wá so aspect yẹn lèmi wá àkọ́kọ́ àkànṣe news lásán. Ẹ káàsán o. Ẹ káàsán sá. Ṣé dáadáa ni? Mo wà pa. Ẹ bá mi kí àwọn aráalé. Yo gbogbo aráalé akínyín lọ́tún lósì ọmọ yín náà ni Two Flows Olúọmọ Most Wanted. Olúọmọ Most Wanted. Ok mo ṣe ń bọ̀ lápá abẹ̀yẹn náà. Two Flows ta ni Two Flows gangan. Two Flows ọmọdé olórin. Ok ẹ jẹ́ n put ẹ báyìí kó lè clear ó dà pé ìbéèrè yẹn fẹ́ lọ́jà díẹ̀. Kí lorúkọ Two Flows gangan? Ok orúkọ mi ìtì àsọ mi ni Olúwaṣeun Ọláyíwọlá ṣùgbọ́n stage name Two Flows. Olúwaṣeun Ọláyíwọlá gangan lórúkọ tí ìyá àti bàbá sọ yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn àgbà Yorùbá ṣe máa ń sọ pé tí téèyàn tọmọ bá dẹ́yìn òdì àmọ́ yan orúkọ míì fún rẹ̀ ẹ̀yin náà wà wẹ̀ pé kéé jẹ́ ká fúnra wa lórúkọ míì ìyẹn gẹ́gẹ́ bí olórin. Ok ó yá kí n tó tẹ̀síwájú lápá abẹ yẹn irú orin wo gangan lẹ̀ ń kọ tẹ̀mọ̀ àwọn olórin máa ń sọ ẹlòmíà ní afro pop lèmi ń kọ rapper lèmi o irú orin wo lẹ̀yin ń kọ. Bẹ́ẹ̀ni afro beat àti hip hop náà ni mo máa ń rap mo sì máa ń kọrin. Lẹ́yìn tó túmọ̀ sí pé mi gbogbo ẹ̀ káṣà ni ẹ kó gbogbo ẹ̀ já bẹ́ẹ̀ tẹ̀ nílé kọ bí blues o. Ok. Two Flows báwo gangan ni orúkọ ẹ ṣe jẹyọ àdẹ láti bo gangan ló ti wá. Ok nǹkan tó ṣe ní orúkọ yẹn kọ́ mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nígbà tí mo bẹ̀rẹ̀. Ok bí tí mo dàgbà sí ó ní slang kan tá a máa ń lò fún ẹni bí a tó bá yá sí lọ́wọ́ àbí tó ń gbáfẹ́ àwọn flow boy kíni so flows yẹn mo mú. So ìgbà tí mo lo flows yẹn ó lórúkọ náà tí mo attach mọ́ tí mi fẹ́ dárúkọ. So kí ni ìdí tá a fi lè dárúkọ ẹ. ok ṣé mo pé ẹlòmíràn ti ń jẹ́ orúkọ yẹn later mo wá padà find out. Kò ní ìtumọ̀ ẹ jẹ́ àmọ́ orúkọ wọn lè jẹ́ tẹ́lẹ̀. ó jẹ́ Young Flow. So ok ẹ jẹ́ kí n béèrè báyìí kí n kọ́kọ́ mú láti bẹ̀rẹ̀ Young Flow tẹ́lẹ̀. Ben. After àgbà tí ẹ ti ń jẹ́ Young Flow yẹn tẹ́lẹ̀ àbí. Ben. báwo ìgbà wo lẹ wá find out pé ẹnìkan ti ń jẹ tẹ́ fi wá drop ẹ. Yeah 2015 láti mo dé Ìbàdàn bí. ṣó possible pé Young Flow yẹn ẹni yẹn ti ń jẹ before kẹ́yìn tó máa jẹ. mi lè sọ. bẹ́ẹ̀ torí pé ẹni yẹn ti di ìlú mọ̀ọ́ká àwọn èèyàn ti mọ̀ lẹ́yìn ṣe pé kẹ́ ẹ drop ẹ̀ kó má dà pé bóyá ẹ̀yin ya orúkọ ẹ̀ ló àbí bóyá mò ń gbọ́ yín lọ. so ìgbà tí mo wá find out mo ní láti change ẹ̀ so mo wá kí ló tún súnmọ́ so too much flows mi dẹ̀ lè lo gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn so mo kàn ní láti shorten ẹ̀ ló fi jẹ́ Two Flows. lẹ́yìn tó túmọ̀ sí pé tá a bá fẹ́ pe àpèjá Two Flows a máa pè pé too much flows. Wonderful. ó fọ́ni ṣé orúkọ àkọ́kọ́ tẹ kọ́kọ́ dá yẹn òun lórúkọ tẹ ti ń lò tẹ́lẹ̀ torí ẹ sọ ẹni pé orúkọ kan wà tẹ ti ń lò tẹ́lẹ̀ before kẹ́ tó máa lo Two Flows ṣé orúkọ yẹn náà ni àbí orúkọ kan ti wà tẹ́lẹ̀. no orúkọ yẹn náà ni ṣùgbọ́n mi ti fi release orin kankan mi ti ṣe nǹkan kan lé lórí bọ́ ẹni tó ti ń jẹ yẹn ti fi release orin tiẹ̀. irú orúkọ ti tẹ́lẹ̀ yẹn níbo lòun ti jẹ wá. òun náà ni gbà sí so a máa flow boy. no orúkọ ti tẹ́lẹ̀ kó tó dípẹ́ change sí Two Flows. òun ni Young Flow. òun ni Young Flow. na orúkọ ti tẹ́lẹ̀ ṣé ẹ gbọ́ pé ẹnìkan jẹ rí lẹ́yìn fi jẹ ni àbí. èmi kọ́ mo create ẹ̀
two flows tó bá ní flow boy nígbà yẹn mo kọ́ young flow pé gbà yẹn àṣìkéré àti pé flow boy kinní kan so mo fi kó méjì pọ̀. pé kó jẹ́ young flow ń gbà yẹn young flow. kò dẹ̀ ń ṣe pé bóyá ẹ ti gbọ́ rí pé bóyá ẹnìkan ń jẹ́ bẹ́ẹ̀. ok ń bọ̀. tá a bá ní ká béèrè orin kíkọ ọ̀pọ̀lọpọ̀ olórin tẹ́ bá bí wọ́n ibo lórin kíkọ ti bẹ̀rẹ̀ òǹkálukú ló ní ìtàn tó yí ká kó tó di pé ó bẹ̀rẹ̀ orin kíkọ. báwo lórin kíkọ ṣe bẹ̀rẹ̀? nǹkan tó ṣẹlẹ̀ gan èmi gan kọ́ mo tún discover ẹ̀ but mo jẹ́ ní torí mọ́mì lèmi bá gbé dàgbà ọ̀dọ̀ mọ́mì mo dàgbà sí wọ́n máa ń gbọ́ rédíò gan àwọn ti ṣaláìsí. Sorry àjọ ní dádì mọ̀ ní ṣá. Oh my god. Well, okay, let's continue. Okay. So all them máa ń gbọ́ rédíò gan ní àti bí rédíò tó wọ́n máa ń play àwọn orin kan so èmi mo máa ń tètè cram àwọn orin yẹn mo máa ń so bí a ní school àbí níbikíbi tí bá wà orin ṣáà mo máa ń kọ orin àwọn èèyàn ló wá pé àkíyèsí mọ́mí lọ́jọ́ kan ọmọ yìí ó dàbí ó láìkọ orin o pé kíní kan ṣé ni mo lọ music school àbí kíní kan so mo gbọ́ mo pé kíní kan tí mò ń kọ tó di pé so àtìgbà yẹn mo ti ń fiyèsí pé ok ó dàbí pé kíní yìí lóòótọ́ dàbí mo mọ̀ ń ṣe. So àwọn èèyàn not discover ẹ̀. ó dàbí pé ọmọ yìí ó láìkọ orin mo tẹ̀lé ní nígbà yẹn ní ibi tí mo agbègbè tí mo dàgbà sí gbogbo à ń sọ nǹkan tá a máa di tá a bá dàgbà kíní oníkálukú so lára kan nínú bí ẹ̀gbọ́n àdúgbò ìyẹn kọ́ o tẹ̀ ní kí wọ́n sọ̀rọ̀ àti mọ̀ pé orin ni wọ́n máa kọ́ ń tiẹ̀. ẹ pé orin náà náà tiẹ̀. àti mọ̀ pé orin ti pè ọ̀dà ìkẹ́ni ti ń jù tọ̀. ok mo fẹ́ padà sẹ́yìn bẹ́ẹ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè ṣé kò ní wà too emotional. bí ìgbà wo ni daddy pass out. last year ni. last year the same thing ṣì ní wà kò tí ì pẹ́ pọ̀ ti dájú bàbá tèmi náà ti ju bóyá bí 4 or 3 years lọ now so I ṣe fresh sorry for that sha because it's not easy to lose a father kì í ṣe nǹkan tó easy rárá but we give glory to God sha we are still living and we will continue to live. okay nígbà tẹ́ni ẹ wá discover what are the steps before kẹ́ni ẹ tó discover ẹ ti ń kọrin díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ láàrin ara yín nínú agboolé kì í ṣe pé bóyá kíní ẹlòmíà ni pé reason mo fi bẹ̀rẹ̀ yẹn ni pé ẹlòmíà ni when I was in church through the choir kínní tábà tọ ìtàn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà olórin náà lọ tó wà ní industry ẹlòmíà ni from the choir I started from. ṣe did you later join okay let me ask you, are you a Christian or a Muslim? A Christian mo ti di Christian báyìí. No. A Christian. Formerly you were a Muslim. Muslim background but I never practice it. Then why do you say Christian ni mommy? Okay. So religion mommy ni mo really based on nǹkan tí mo fẹ́ béèrè tí mo fi question yẹn lélẹ̀ mo fẹ́ padà síbẹ̀ yẹn mo ti di Christian yàtọ̀ sí pé Christian ni mí. Christian ni mí. kí ni reason tó fi di pé mo ti di Christian are you practicing only religion kan tẹ́ ń practice tẹ́lẹ̀ before? No, Muslim náà ni but you say you didn't practice it. No as deep as mo ṣe di Christian báyìí. bẹ́ẹ̀ kéwù ṣe ń gbà yẹn. ẹ kéwù díẹ̀. dáàdì fẹ́ kí n ṣe bọ̀ so gbà yẹn mọ́ sí fi ní òkè bí a kì í máa lọ díẹ̀díẹ̀ bọ̀ yẹn padà. ẹ wá di Christian ṣé ẹ join choir rí ní church. mo ní láti padà lọ join choir kọ́ sáwọn èèyàn máa ní ó tún máa help mi so mo ní láti padà bọ̀ láti ilẹ̀ mi ṣe choir. so ìgbà tẹ́ni yẹn discover pé ẹ̀bùn yìí wà bí ọdún mélòó sẹ́yìn àbí bí ọmọ ọdún mélòó lẹ́wà ń gbà yẹn. mo lè rántí ọdún bọ́ mo lè rántí class mo primary school days primary school days kò ṣe nìkan kì í ṣe ní. kì í ṣe nìkan kì í ṣe èèyàn méjì tó tá a bá wá kà pé primary school days náà tá a bá kà to this place ó máa tó bí ọdún bíi mélòó. láti kọjá 10. ó ti máa over 10 years dáadáa ẹ jẹ́ n fi dáadáa sí lẹ́yìn dáadáa. ok ó yá ẹ já lọ báyìí ọmọ ìlú wo gangan ni Two Flows? ọmọ Ogun State ni mi. Ogun State kí ló dé tẹ̀yìn ọmọ Ogun State wá pọ̀ ní kí ló ṣẹlẹ̀ kí ló fà á. kò yé mi Ọlọ́run nífẹ̀ẹ́ wa ni àṣàyàn ni wa. ṣáwa tó kù lọ́lọ́run nífẹ̀ẹ́. mi sọ bẹ́ẹ̀. ẹ kúrò ń bẹ́ẹ̀ jọ ọmọ Ogun State both side. bẹ́ẹ̀ ni sọ. Daddy Ogun mọ́mí Ogun. That's wonderful. ṣé Two Flows ti wá mú ṣé ẹ ti mú orin gẹ́gẹ́ bí profession sin àbí ẹ ṣe ń ṣe as side hustle.
mo ti mú gẹ́gẹ́ bí profession ṣùgbọ́n wọ́n ní bùkún ní fọ́ọ̀mù ọ̀dọ́ náà tó fi ọgbọ́n ṣe. ok now mo ń bọ̀ ẹ ṣe máa ṣàlàyé mo ṣe máa fààyè lẹ́kẹ̀ẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ torí pé question tí mo fẹ́ bẹ̀rẹ̀ reason mo fẹ́ bẹ̀rẹ̀ pé ọdún wo gangan ní Two Flows bẹ̀rẹ̀ sí tó sọ orin di okay oh, this is what I want to do. ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni pé mo ti ń kọ́ tẹ́lẹ̀ àwọn èèyàn ti ń gbọ́ mi mo ti ń kọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ń sìn mo wá fẹ́ base lé lórí pé this is what I do. lóòótọ́ kò sí gbogbo ẹni tó ní nǹkan tó ń ṣe tí ò ní nǹkan míì lẹ́gbẹ̀ẹ́ tó fi kún tó fi ń join ẹ̀ so náà pé bóyá tí wàá mú orin sí pé mo ti ń kọrin láti bí ọdún wo. 2015 ni mo jáde secondary school lẹ ti mú as profession pé yes this is my profession. báyìí mo bẹ̀rẹ̀ sí ní drop àwọn rẹ̀. ṣe láti ẹ ti that will be the ìgbà yẹn lẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní drop. ok ẹ ti drop any single before then. before yàrá rárá bọ̀ mo máa ń lọ sí àwọn báwo mo ṣe lè pè lounge àti club house àkọ́rọ́ máa ń freestyle àwọn lórí beat bọ̀ mi ti lo orin wà nílẹ̀ bọ̀ mi ti record orin gbogbo gbà yẹn gbogbo time ti yẹn sanfani àti record. so which Mr. Banika béèrè pé ọdún wo ni first year tí Two Flows tó wọ studio that will be 2015. 2015 first record first single kí lorúkọ ẹ. Orékelẹ́wà. Orékelẹ́wà ṣé ó wà lórí àwọn platforms kí ló dé. mi mọ̀ rí fúdì kan mi really gbádùn ẹ̀. ok production yẹn ò wá ok tó ṣé production yẹn ò wá ok abẹ́yìn lẹ̀ gbé dáadáa. production àwọn èèyàn ní ó wà ok bọ́ létí tèmi kò fún mi nǹkan tí mo fẹ́. bẹ́ẹ̀ ẹ ṣe lè freestyle ẹ̀ ṣó ṣì wà lórí. ó yẹ kí n ṣe lè kọ́ tátàtà. ó yẹ ẹ fún mi jẹ díẹ̀. Orékelẹ́wà ọmọge time dey go baby jadele Orékelẹ́wà ok ó ti pẹ́ ok ẹ yẹ ẹja kà báyìí pé Two Flows pé ó ń drop orin tabaníkà ka àwọn singles yẹn ó ti tó single mélòó. ó ti tó mẹ́ta báyìí. láti 2015 the time yìí. bẹ́ẹ̀ni ó ti tó mẹ́rin ẹ má bínú. mẹ́rin ó yá orúkọ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Sanwó. no ẹ ka Orékelẹ́wà mọ kí ló dé tẹ ká mọ tó yẹ pé kò wà rí kò sí lórí fọ́nrán àbí bẹ́ẹ̀ iṣẹ́ tẹ ṣe ni ẹ kàn láìkẹ lẹ ẹ já kà mọ ká sọ pé márùn because nǹkan kan máa ń ṣẹlẹ̀ ńgbà míì iṣẹ́ tẹ̀yàn bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan tẹ̀yàn bá fi bẹ̀rẹ̀ ńgbà míì ó lè máa wà up to standard nǹkan tẹ̀yàn fẹ́ bẹ́ẹ̀ yẹn ò lè yọ kúrò nínú history. Because that will be if we should say it now, that will be the first time you entered studio to drop your first single. So the one your Oreke kúrò, that means that year, that period will be removed. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ pé àwọn bẹ̀rẹ̀ maybe later then yóò bá ka ọdún yẹn mọ́ àwọn I believe I've been doing it before you start. Shall you understand? So in anywhere ẹ máa include there. Lóòótọ́ kò sí ilé ìṣètì tó yẹ pé ẹ lè padà tún jókòó kẹ́ ẹ tún kọ kẹ́ ẹ tún ṣe. You understand? You record it, you reproduce it, because that is your first. That is the first step you take. Okay, yeah, márùn. Okay, Orékelẹ́wà. 1. Sanwó. 2. One helper. 3. Prayer. 4. Àti you. You. Mélòó lẹ sẹ́ǹsì mi? Méjì. Kílẹ̀ tẹ fún mi méjì. Méjì tí mo gbádùn lọ́dọ̀ tèmi ni omi. Sherry, mo máa ń sọ nǹkan kan fún àwọn tó ń bá gbé wá sórí show. I'm not a person that discourage. I don't mind how the sound is. What I just want to do is to build that ẹlòmíì wà tẹ́ pé eléyìí tó ní kò dáa yẹn tá a bá lò pẹ̀lú kò ṣe dáa ẹlòmíì lè gbé mo dẹ̀ láìkì ọ̀rọ̀ tó wà nù ẹ̀bẹ̀ kan ọ̀kan produce ẹ̀ dáadáa. Oh yeah, come let's reproduce it. Believe it, máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹlòmíì lè gbọ́ ṣùgbọ́n production lè máa wà okay bẹ́ẹ̀ tó yẹ pé àwọn lines tó wà nù ẹ̀ lẹ́ni ẹ̀ máa gbádùn gbà no ẹni sọ̀rọ̀ kankan kò tí ní confidence gbà tó produce or wọn produce dáadáa. Get? So what I'm after is about what is in the music. Ká tó wá máa sọ̀rọ̀ nípa beat tó gbé dúró. Ṣé ti understand? So nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn gbà mí. Okay, lẹ́yọ̀ kọ̀ọ̀kan àwọn orin ẹ̀wò lẹ́ jẹ́ pé ẹ mọ̀ pé ẹ lè kọ. Àbí kí ni okay ẹ ti kọ Oreke ẹgbẹ̀gbàgì nígbà ní kí n score yín máa score yín bóyá bí. Ó yá number 2. Kí lẹ orúkọ number 2 yẹn? Sanwó. Ó yá ẹ fún mi ń díẹ̀ lára Sanwó yẹn. Ó yá jẹ́ kó sanwó mi last gidi to Yankee jẹ́ kó sanwó mi
bó jẹ́ foreign bó jẹ́ local ọmọ lọ́pẹ́ aṣọ pẹ́ ni yéé jẹ́ kó sanwó mi last gidi to Yankee jẹ́ kó sanwó mi. ó yẹ bọ́ sórí number 3 fún mi. Oya olórí kan one helper we go change my story yeah. Olórí kan we go turn my life around. Olórí kan èèyàn bí Dangote tó máa fà mí lọ́wọ́ sókè. Olórí kan. ẹ má jẹ́ pọ̀ jù ẹ fún mi number 4. Uma prayer be say asade hustle kò ńlá wọlé kẹlẹ́dà máa sùn kí n lè rí bá ti ṣe na wa gas double up kò sápá no be play. See my prayer be say ẹ bọ́ sórí number 5 tẹ́lẹ̀ like you girl I don dey lose I dey lose focus aje for you me I go many miles and I don't care the cost aje girl I will fight for you. ẹ dúró ẹ pause orin lẹ́lẹ̀ like is it because of the production or lyrics yẹn wà okay. Nǹkan tí mo later find out àwọn audience tó dàbí pé mo ní àwọn tó hustle song ló dàbí pé wọ́n gbádùn. ṣe rí ọ̀rọ̀ orin mo believe kó dàbí supermarket reason ni pé ẹni máa wọlé ara tiẹ̀ ẹni máa wọlé ó máa mú tiẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá wá sọ pé kí o supermarket tèmi búrẹ́dì nìkan mo fẹ́ máa ta ọ ẹni tó bá fẹ́ ra míìkì ńkọ́ kó lọ bò mí ẹni tó bá fẹ́ ra ṣúgà ńkọ́ kó lọ bò mí ṣùgbọ́n ẹni tó bá débi báyìí tó bá bread á ní no this guy is good tó tún débi báyìí tó bẹ́lẹ̀ lọ́wọ́ á ní ṣé mọ̀ àwọn kíní yìí máa ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà mí ẹ̀bùn tọ́lọ̀ máa ń fúnyàn kì í fúnyàn lẹ́yọ kan gbà mí ó máa ń fẹ́ lómi tó 3 4 5 tó bá wá sọ pé torí pé àwọn kan ò tẹ́wọ́ gba 2 tó kù tó wá lẹ́yọ kan ló fẹ́ jókòó lé lórí 2 tó kù yẹn máa waste inspiration dẹ̀ lẹ́yìn gbà mí bó bá ṣe fún yín ló ṣe fẹ́ lómi ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa bá ṣe fún yín ló ṣe fẹ́ lómi ẹja kúrò bẹ́ẹ̀ àṣì lórí motivation ní ká máa motivate ara wa àṣìlákọ̀ àbẹ̀yẹn ok tábà ní kàkà ní méjì at least kò sí ní téèyàn bá bẹ̀rẹ̀ yẹn máa àwọn kan máa wà tó máa jẹ́ loyal fan ìpinnu both rainfall both sunshine these people are my loyal fan. Who is your first loyal fan? First fan tell us no if you are talking of a fan this is my fan. Ẹ̀gbọ́n mi ọkùnrin ni o. Ẹ̀gbọ́n mi ọkùnrin why? Àwọn lọ support yẹn pọ̀. No. Is it the one that discovered the talent? No, but later on àwọn náà tún sọ kọ̀kọ̀ tó yẹ kí n pé wọ́n ní ìwọ́n tiẹ̀ Ọlọ́run ti ṣe ọ̀nà àtijẹ́ tiẹ̀ ó kọ̀ kù sí ọlọ́wọ́ àti bójú tó wá ṣe àsùnwọ̀n pé. Pé ọ̀nà ni ọ̀pọ̀lọpọ̀ olórin máa ń sọ tàbá bẹ̀rẹ̀ lọ́wọ́ olórin mi pé okay how do you even get your inspiration or how do you get inspired? Oríṣiríṣi story mo ti rẹ́ni tí mo gbé wárí tó sọ fún mi pé I only get my inspiration whenever I'm heartbroken. That is when the inspiration comes. Or whenever I'm passing through something that I believe that this thing is too hard for me, that is when the inspiration will come. Fún two flows, how do you get your inspiration? Or how do you get inspired? Nǹkan tó bá ń ṣẹlẹ̀ lágbègbè mi mo fi máa ń wà inspired. Mo máa ń mú fẹ́ sọ nípa nǹkan tó bá ń ṣẹlẹ̀ so mo máa fẹ́ yí sórin. Bí nǹkan táwọn èèyàn bá ń là kọjá bíbí tí báwo? Táwọn èèyàn ń là kọjá tèmi náà ń là kọjá. So mo máa ń fẹ́ try láti fi sórin. Láti fi gbórin jáde. Okay. Ó yẹ jẹ́ ká wá rìn báyìí àti ń lọ síbi tó ti ń lọ díẹ̀ àti fẹ́ máa dá free lọ́lẹ̀. A ní àwọn olórin tó pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà gidi gan. Ẹ bá mi dárúkọ 5 tẹ́ láìkì jù. 5 tẹ́ láìkì jù. Ṣé wá rí bẹ́ẹ̀ ṣe máa bá mi tó rè ẹ bá mi tó bẹ́ẹ̀ ṣe láìkì wọn sí. My dídí o. Kí ló dé? Gbogbo wọn náà mi. No ṣe kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè wà bẹ́ẹ̀ ok ẹja ṣe báyìí nígbà tí mo ní kẹ́ ẹ dárúkọ olórin tẹ́ ní gbogbo wọn ọmọ máa ń láìkì ìyá ju bàbá lọ ń gbà mí ọmọ máa ń láìkì bàbá ju ìyá lọ ń gbà mí àwọn tó bí nìyẹn ká tó wá sọ pé àwọn tí ò bí yẹn ó yẹ ẹ bá mi tó 5. Ọlọ́kùnrin àti lóbìnrin kí n tó gbogbo wọn pọ̀ àbí. Ẹ tó bẹ́ẹ̀ bá ṣe láìkẹ́ kó ṣàjẹ́ pé bẹ́ẹ̀ ṣe láìkì wọn sílẹ̀ ṣe tó wọn. Wọ́n ní kí n ká tẹ́ǹkù máa ṣe wá abọ́ ẹ̀jẹ̀ ń tíra láti. 5 ti tó mi ò fẹ́ kẹ́ ẹ ṣe wàhálà jù. Ẹ̀yà number 1. Ẹ̀jẹ̀ kò dárúkọ mi lè tó wọn bí. Kí ni reason? Tẹ́ẹ̀ fi lè tó máa miss àwọn kankan ó lè má jẹ mu yẹn máa kọ́. Ok ọ̀dà ẹ jẹ́ kí n free ẹ̀yẹ tó 5. Màá dárò kọ́ Lámìdé
number 1. Two-Face. bẹ́ẹ̀ kí n ṣe pé òun ni number 1 ti kò ṣe pé inú bẹ́ẹ̀ Ọlámídé lára wọn ni. Two-Face. ṣé àmọ́ pé mo kọ́kọ́ fẹ́ béèrè nígbà tí mo gbọ́ Two Flows mo kọ́kọ́ fẹ́ béèrè pé àbí is it because of Two-Face bóyá látara Two-Face lẹ́yìn tí yọ two tí kì í ṣe bẹ́ẹ̀ ok bóyá Two-Face number 2. Burna Boy. Burna Boy number 3. Burna Boy. Fẹ́rẹ̀ díẹ̀ Tiwa Savage lóbìnrin. Kọ́má ṣe pàṣẹ. That's number 4. Okay, Yokan. Just one. Mamu Sa Ebenezer Obey. Sa Ebenezer Obey. Ẹnìkan náà ti wárí tó mú ṣé Haruna àbí Ọmọwúrà ló ń mú. I couldn't remember. Mo ṣàmì pé ó mú kan. Now láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ mo fẹ́ kó easy ni o. Àwọn olè like jù. Tẹ like jù. Láàrin àwọn márùn-ún. Àwọn márùn-ún sorry ẹ bá mú mẹ́ta tẹ like jù. 1 to 3. Ọmọlámídé. Okay, mo dẹ̀ béèrè lẹ́ẹ̀kan mo ní ṣé òun lẹ like jù ẹni rọ òun lẹ tó kọ́ mú number 3 ní 3 first 3. Ó wà lára wọn. Okay, Sa Ebenezer Obey. number 2. Burna Boy. Burna Boy number 3. Now before kí n tó lọ sí mi mo ṣe wà lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Okay. Láàrin àwọn mẹ́ta yẹn ẹ farabalẹ̀ kò lè mọ̀ àwọn tó lè láti kọjá yẹn láàrin àwọn mẹ́ta yẹn láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ dárúkọ yẹn èwo nu wọn ló jẹ́ pé ó kàn lé ó kẹjẹ kọ́kọ́ mú báyìí kí ọkọ̀ mú àkọ́kọ́ báyìí èwo nu wọn ló lè pè yín pé okay I want to vibe on your song mo fẹ́ kí n ṣiṣẹ́ lórí orin ẹyọ kan láàrin wọn. tó yẹ kó tó bá pè yín that is you won't even ní ìrọ̀lẹ́ méjì kẹ́tọ́ sọ pé okay baba I'm ready. Ọmọ Ọlámídé náà ló máa jẹ́ o. Ọlámídé náà ló máa jẹ́ o. Okay, a jẹ́ pé bóyá kí n má wulẹ̀ béèrè question ẹyọ kan tó kù ń pa ti bẹ̀ yẹn àbí kí n béèrè. ẹ lè béèrè. Okay, jẹ́ n béèrè láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà la wà ta ló jẹ́ pé ó lè pè yín pé kí ọ mo fẹ́ sign ẹ̀ sí record label mi tẹ́ ẹ̀ ní ìrọ̀lẹ́ méjì. Ọlámídé náà ló máa jẹ́. ẹ ní ìrò rárá. Rárá mi lè ro. Kí ló dé? Rárá. Kí ló dé tẹ́ trust ẹ jù bẹ́ẹ̀ tó bá yẹn? Why do you trust him like that? Bí a mo fi hàn pé okay bí storyline àbí struggling line bóun náà ṣe bẹ̀rẹ̀ music that ó fit tí bá ríra yìí mentorship bẹ́ẹ̀ yẹn èmi náà lè fi pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn I understand. Ṣé kí n má parọ́ fún yín? Bẹ́ẹ̀ ni sá. Ó kọ́ dùn mí pé mi ń ṣe olórin. Kọ́lámídé máa pè mí tó bá ṣe é ṣe pé kí n lọ máa sùn sẹ́nu ọ̀nà pé bàbá just even if you no sign me just let me be in YBNL I'm ready to because no kì í ṣe pé ẹ lè bí èmi olórin wo mo like jù tá bá sọ̀rọ̀ pa hip hop mi lè dárúkọ olórin mi Ọlámídé ni I don't mind what he's singing I don't mind the beat he used Ọlámídé is what I like any kind of reason I always like people that they are opened to raise people up they do raise tó yẹ pé àwọn tó yẹ pé yes they will raise and you will see that no they raise this person to the stardom tí n ṣe pé bóyá kàn gbé asọ́lẹ̀ I understand. And I've been hearing so many stories about him that most of the songs that he did for people, èmi ọ̀fẹ́, èmi kò fowó rẹ̀ promote, èmi kò ṣe. So he's a good example in the industry. So tí most of our èèyàn tún bá gbé wá tán bá sọ pé Ọlámídé is what they like. I always, ó máa ń fún mi joy because it's whom I like. Tá bá ń sọ̀rọ̀ láàrin, àmì àti sọ ilé tẹ like, ẹ ti dárúkọ àwọn márùn-ún nínú olórin, ẹ ti sọ mẹ́ta tẹ like, ẹ ti sọ mẹ́ta tó ẹyọ kan láàrin wọn tó yẹ pé tó bá sọ pé òun fẹ́ sàyìn ẹ̀ ní bọ́dà ẹ̀ tẹ̀ ní ìrọ̀lẹ́ méjì. Now láàrin àwọn top artists tó wà lókè ẹ bá mi dárúkọ márùn-ún tó wù yín pé ó wù mí kí n future ẹni àbí kẹ́ni future mi. Ní Nàìjíríà. À ń gbàdúrà ká máa lọ sókè náà ni bó máa wù mí kẹ́ mú ti Nàìjíríà mọ̀ kẹ́ má lọ máa kó wọn lókè òkun torí ti Nàìjíríà yẹn ló súnmọ́ wa tó yẹ pé ó ṣeé ṣe kán gbọ́ kán dẹ̀ ríṣẹ́. Bẹ́ẹ̀ni Ọlámídé náà ni màá kọ́kọ́ dárúkọ. Epo wù yín kẹ́ future pẹ̀lú àbí kó pè yín pé boy I love your song I want to. Lágbára Ọlọ́run. Ọlọ́run dẹ̀ máa ṣe é rọrùn lágbára Ọlọ́run. Ó yá. Ọlámídé number 1. Okay. Ó máa wù mí kí n bá Burna Boy náà ṣiṣẹ́. Number 2. Davido. Kí ló dé ẹ̀kọ́ ronú Davido tẹ́ ṣe ẹ wò pé. Náà wọ́n pé gbogbo ẹ̀ náà ni wàá wulẹ̀ dárúkọ Nàìjíríà náà. Okay. Out of 5 mi. Mẹ́ta. Wizkid. Okay, number 4. Ìyàwó obìnrin
kí mo obìnrin kan sí kó má dàbí partial. ẹ láìkè obìnrin gan. Lára kó má dàbí partial. bẹ́ẹ̀ ká padà wà láti ó dà pé ẹ láìkè obìnrin. àbí mi kẹ ọmọ mi ara. ṣé nìkan wà tí ò láìkè obìnrin. èmi ò sí. ẹ láìkè mọ́ ṣé àjẹpẹ́ ẹ láìkè mọ́ mi nìyẹn. àmọ́ láìkè mọ́ mi. ṣé wọn kì í ṣe obìnrin ni. obìnrin ni wọn. ẹ láìkè obìnrin nìyẹn náà. ṣé ẹ ti gbà pé ẹ láìkè obìnrin. mo láìkè iṣẹ́ obìnrin náà kò mú ṣe lápá wa so kò sọ́gbọ́n kí n má láìkè obìnrin. ok mo ń bọ̀ lápá bẹ́ẹ̀ ẹ̀yà number 5. kí mú Tiwa Savage ká má pẹ̀lú Tiwa Savage ẹ̀. number 5. ẹ sọ̀rọ̀ kan sí ẹni ṣe obìnrin lẹ́ ń ṣe ní apá kejì ṣé kí n pè yẹn ní side hustle ní àbí kí n sọ pé ok kí ni side hustle yẹn. nail technician ni mi máa. nail. bẹ́ẹ̀ni èékánná títọ́jú èékánná ṣe àti ẹsẹ̀ a máa fọ ẹsẹ̀ náà pedicurist. obìnrin bẹ́ẹ̀ni. sorry oh god ọkùnrin ní bẹ́ẹ̀ni. ẹ ń fix èékánná àti jẹ́ ni ọkọ náà ṣàánú. ẹ ń fix èékánná fún obìnrin bẹ́ẹ̀ni sá. bẹ́ẹ̀ kì í ṣerun fún ẹ kì í plate rárá. bẹ́ẹ̀ pé ká ṣe èékánná any type of nail bẹ́ẹ̀ni. which means gbogbo àwọn tó ń gbọ́ wa tábàárí lè tó jẹ́ pé ó fẹ́ kí girlfriend ẹ̀ bẹ́ẹ̀ kó tẹ̀lé lọ o. kí ló dáa kó ilé tó yẹn. no èmi kàn sọ ni mo mọ̀ pé you can't do that bẹ́ẹ̀ kó ṣáà tẹ̀lé lọ kó mójú ara ẹ̀ débẹ̀ kó kí o ẹ bá mi ṣe èékánná fún girlfriend mi o ó yẹ bá ń bá ṣe ẹsẹ̀ kó wà òkè o the guy of all season èyíbó yẹn ò yé mi torí mi ò gbé èbò kí náà rò débẹ̀. àwọn ló máa yé o. but ẹ bá ní kẹ́ ẹ sọ gẹ́gẹ́ bó ṣe yé yín the guy of all season. ọmọ tí ò wálẹ̀ ọmọ tó. mo believe pé bóyá ẹni tó yẹ kó ti gbọ́ ṣẹ́yìn rí tó rò pé no you fit to all angles that's why I cover it with season pé no tàbá ń sọ ìpa pé èèyàn good two flows is good it can cover both sides. wà á possible bẹ́ẹ̀. nǹkan tán rò nìyẹn kí lẹ́yìn rò. èmi torí ẹ̀ mo ṣe láwọn lọ́lẹ̀ dáhùn. torí ìjọba àkókò yẹn jẹ́ ń béèrè ìbéèrè yìí gbogbo iṣẹ́ pátápátá ló ní up and down bẹ́ẹ̀ni. kò sí àwọn ibì kan máa wà tó yẹ pé ṣé ìgbà kan ti wà rí tí two flows wò pé ẹ wo dàgbà máa quit orin pẹ̀lú nǹkan tó jú mi rí has it ever happened. ó sì ń ṣẹlẹ̀ mo ṣe wá fèsì yẹn gan wáyé. till now mo ṣe wá fèsì. experience ẹ ṣáà fún mi ẹ jẹ́ kí n mọ̀ kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ ibo ló ti ṣẹlẹ̀ àwọn wo ló fà á. no àwọn challenges náà bíi acceptance amade show bẹ̀bẹ̀ fún show ká tó rí show gbà ẹlòmíì kò ẹ ti lè bá promoter sọ òun ló máa ní wíwá wa máa wọlé àmà fún láàyè ẹ tún máa dé bẹ́ẹ̀ kò ní sáàyè àti gbé orin jáde náà ó jẹ́ challenges cause for mo ti pause bí i 2 years ní sí mi really fẹ́ drop orin cause mo fi pé promotion yẹn gangan mo need kò ń ṣe kí n kàn máa drop orin bọ́ àwọn kan náà tún sọ pé kí n ṣe máa drop ẹ̀ kí ni bọ́ mo fi mi ìfẹ́ kó jẹ́ pàwọ́ ara wa nìkan la máa gbọ́ mo fẹ́ tì síta ju mo ṣe ń tì orin mi síta lọ. So mo kàn máa ń ṣe freestyle máa post ẹ̀ sórí social media. So acceptance is a major challenge tí tó jẹ́ nǹkan tó yẹ pé two flows fi ń wẹ̀ kún bóyá káwọn quit orin. Àti financial aspect ẹ̀ náà. So that means something can happen that will make you think okay o n fẹ́ stop orin kíkọ. Kò ṣe pé mo fẹ́ stop ẹ̀ bí àmì ìgbọ́ question yìí dára. Nǹkan tí mo béèrè ni pé has there been any challenge tó yẹ pé ẹ ti face àbí tó ti come your way tó wà àtẹ̀wá wò pé ó dà pé orin yìí kì í ṣe ìwé mi ó dà pé kò fẹ́ fún mi ní nǹkan tí mo fẹ́ so I want to drop it. Ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ni because tí bá gba ẹ̀ mo ṣe ní stage fright tí bá mú máìkì dání mo lè gbàgbé gbogbo nǹkan tí mo fẹ́ sọ kí ló ṣẹlẹ̀ àmọ́yé event bẹ́ẹ̀ máa ṣáà fuck up máa ọgbẹ́ni ṣọ́ pé kíní yìí ṣò lè ṣe ṣá but with àwọn kan gan tí ní kí lọ ó jẹ́ lọ máa fa nǹkan ó jẹ́ lọ máa ṣe lé ó jẹ́ lọ máa mú ilé. àwọn ọ̀pọ̀lọpọ̀ níbi tá ẹ dé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin mi máa ń sọ pé táwọn ò bá fa nǹkan àbí mú nǹkan àwọn ò ní lè perform on stage. Is it the same thing with you? ẹ̀kọ́ tí mo kọ́ ní aspect yẹn ni pé tó bá jẹ́ mo ṣe àwọn kíní yẹn ó possible kí n gbórín yìí fún kíní yẹn pé òun ló help me build confidence yẹn. But mo dúpẹ́ pé mo try pé jẹ́ n face kíní yìí mo face fear mi mo dey overcome mi so without it mo perform. So but you do take a little lẹ́ẹ̀kankan. Occasionally. like it. Mo ní gbogbo ìrìn àjò pátá ló ní up and down lẹ́yìn tó túmọ̀ sí pé àwọn nǹkan kan wà nígbà míì tó yẹ pé tó bá ń ṣẹlẹ̀ èèyàn á fẹ́ quit tàbí kéèyàn sọ pé àmì ìlọ́mọ́ ó ti sún mi ìrìn àjò yìí ti rẹ̀ mí bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa ń ṣẹlẹ̀ jẹ́ pé àwọn ìrìn àjò míì máa ṣẹlẹ̀ jẹ́ pé èèyàn á rò pé no I'm happy ọlọ́ọ̀lọ́ ni kí n ṣe kíní ìṣàtúnbà ṣe
what have I been kí ni nǹkan tí n bá máa ṣe. Now orin kíkọ fún Two Flows, kí ni joy, kí ni ọjọ́ tí Two Flows di jókòó pé Olúwa mo dúpẹ́ pé o tiẹ̀ fún mi lẹ́bùn tó wáyé pé mi lọ́jọ́ olórin kọ wọ́ra tó jẹ́ kó múnú Two Flows dùn pé olórin ni mí. Has it ever happened? ó ti ṣẹlẹ̀ bó mi document àbí kí n mọ̀ pé ó máa bọ́ inú mi kọ́ máa ń dùn bí comic reference sí lára àwọn ọ̀rọ̀ tí mo lò nínú orin bí a rí nínú church báyìí ó ní prayer point kan jọ́tọ̀ pé prayer point yẹn nínú church náà dẹ̀ rí wọ́n dárúkọ Two Flows orin lórin tó kọ yẹn o. ìpè nínú orin yẹn làwọn yẹn ti gbọ́. Okay, so reference ni nǹkan tí ó máa ń múnú Two Flows pé tán bá padà sórí orin tí Two Flows ti kọ pé orin báyìí ó kọ ó sọ̀rọ̀ báyìí ń pa ẹ̀ kí ni ẹ máa ń mú ìdùnnú wá pé no Ọlọ́run ní kí n jẹ́ olórin. Bẹ́ẹ̀ tí àkọ́kọ́ acceptance nìkan tó máa ń jẹ́ nǹkan tó yẹ kó máa financial aspect of it. Gbogbo èèyàn náà ló ní yẹn kọ́ ló ń ṣàánú wa ní Nàìjíríà la wà ní choice. Ẹ jẹ́ kí n padà síbi tí mo ti ń bọ̀ tẹ́lẹ̀ mo béèrè ìbéèrè kan bẹ́ẹ̀ mo fẹ́ padà síbẹ̀ yẹn. Orin kíkọ fún Two Flows ṣé báwo ni kí n ṣe béèrè náà? Okay, is there anybody in the family àwọn kí n sọ pé ṣé àjogúnbá lórin? Ó rà ní father Simon later gbọ́ ìtàn yẹn pé ó lẹ́nìkan tó dàpọ̀ náà ó ń kọrin gbà yẹn. Ṣùgbọ́n mi mọ̀ kọ́ tọ́lú ṣẹlẹ̀ mọ́ àbí but kò really push ẹ̀ mọ́. Ó wà ní family side. Ó wà ní family side which means is hereditary. Yes, àjogúnbá ni. Okay, kàtí mo fẹ́ béèrè náà ni mo fẹ́ mọ̀ bóyá àjogúnbá ni. Ìbéèrè kan nípa àwọn olórin tẹ like mo wá ní kẹ́ mú kan mo ní kẹ́ dárúkọ ilé ìtọ́ ẹ̀pẹ́ like láti collabo with ẹ̀dá dárúkọ wọn náà ká wá sọ pé láàárín àwọn tẹ like mẹ́ta tẹ sọ yẹn ẹ̀wọ́ ló jẹ́ pé tẹ bá ń gbórin ẹ̀ bóyá ẹ̀kan jókòó ẹ̀kan ń gbọ́ ó máa ń fún yín ní inspiration tó ẹ̀pọ̀ máa ń inspire yín bóyá nínú orin ẹ̀ ń gbà mí ẹ̀kan lè rí lines kan bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ wípé òkè ó yá jẹ́ sáré so nǹkan kan mọ́ lines èwo nu wọn. Mi wá dárúkọ wọn láti bá wọn ṣiṣẹ́ bá àwọn gangan Ebenezer Obey. Mo tẹ̀ máa ń rí nǹkan mú dáadáa. So which means tẹ́ bá ń gbórin wọn máa ń inspire gidi gan. Okay. Iṣẹ́ yìí gbogbo àwọn tá a wà ní entertainment industry iṣẹ́ yìí kò easy kò rọrùn. Obìnrin ó wà lára yìí how do you cope with your female fans? Mi wá lílé mi ò bí a tó rí mo jẹ́ nìkan tí ó kì í sọ̀rọ̀ náà máa ń tijú máa. ẹjọ́ mi gan èmi náà that is máa ń tijú gan. mo ti ń break ẹ̀ mi fẹ́ kọ́ sí láwọn opportunity kan tó ń jẹ́ kéèyàn lose so mo ti fẹ́ stop ẹ̀ bọ́ nípa olóbìnrin dé mi tí bá mo kàn ti máa torí ó wà lára ẹ̀kọ́ tí mo gbọ́ ní tàn náà mi mọ̀ bí nǹkan tó yẹ kí n sọ ni. ẹ sọ tí mo gbọ́ ní tàn náà ni ẹni tó ń kọrin ní family side yẹn náà wọ́n ní obìnrin wà lára downfall so mo ti ń jẹ́ kó stick sórí mi lẹ́yìn tabakọ̀ ti máa ń try láti. bẹ́ẹ̀ àwọn olórin míì máa ń sọ pé female fans are the best fans than ọkùnrin lọ pé female fan máa ń gbéyàn sókè bẹ́ẹ̀ ṣe máa ń gbéyàn sókè náà ṣe máa ń láyàn mọ́lẹ̀ bẹ́ẹ̀ both side àti gbígbé sókè àti gbígbé wálẹ̀ ẹ̀yin ò rí kankan reason ẹ ti reason ti gbígbé wálẹ̀ àtọ́rí gbígbé wálẹ̀ o reason pé bóyá gbígbé sókè wọn. ẹ̀kọ́ tí mo máa rí sí irú orin tí mo ṣe torí ẹ̀ tí mo tẹ̀sẹ̀ ní kéré tó jẹ́ orin méjì tí mo fún nínú àwọn orin tí mo ti drop mo rí pé àwọn ọkùnrin bí a torí àtọ́ jẹ́ pàdé mi ṣá but wọ́n relate mọ́ cause nǹkan tó ń go through ni hustling song but obìnrin fẹ́ gbọ́ nǹkan love dance mo ní but mi tí màá drop something like that so mo fi hàn pé bí alára reason tí mi ṣe tí màá obìnrin. ok tí o fi tẹ́ẹ̀fì ní issue pẹ̀lú fan obìnrin. ok ṣé o ti ṣẹlẹ̀ rí tí Two Flows ti lọ sí show tẹ́ wà lórí stage táwọn kankan ni bro please calm down. You no one hear you. Dada. Calm down. Dada. How do you feel when that happened? Embarrassed. Then kí ló máa ń fà? Is it because you are not dropping what they want to listen to or what? Ó tún wà lára ẹ̀ náà. Ó lóhun táwọn èèyàn fẹ́ gbọ́ so téèyàn bá bí a nǹkan
nǹkan tí wọ́n gbọ́n táìmù yẹn wọ́n ti mọ at times náà wọ́n ti gbọ́ nǹkan tó fẹ́ sọ gan-an wọ́n ti ń fún ẹ ní attitude àti ọgbẹ́ wo kọ̀ọ̀kan tó fẹ́ kọ̀ọ̀kan bọ́lẹ̀ gbà mí dẹ̀ rí máa ń try best mi náà àti rí gbà tó yẹ pé èèyàn ti wo atmosphere yẹn pé àwọn people you give fún ẹ látẹ̀ńṣọ̀n but tí bá gba mic no máa get attention at the end of the day máa dé gba àtẹ̀wọ́. bẹ́ẹ̀ bí tó ti ṣẹlẹ̀ pé guy calm down how do you cope with that báwo lẹ ṣe ń bẹ̀ yẹn àdẹ kí ló ṣẹlẹ̀ láàrin yẹn mo fẹ́ gbọ́ scenario yẹn. ok irú gbogbo ìgbà tá a ṣe máa lọ ṣe orin kiri ta kò máa freestyle àwọn lounge àwọn kìíní so mo freestyle lórí beat náà lọ́jọ́ yẹn náà ni so mo kàn gbàgbé lines yẹn so gbogbo ẹ̀ ó fọ́pọ̀ mi lè continue mọ́ ọ̀yàn ó ti tó bọ́lẹ̀ mo ní láti ọjọ́ yẹn bá rẹ̀ ṣe délé. ọmọ ẹsẹ̀ mi kọ́lẹ̀ délé. ẹ jẹ́ kí n wá béèrè lé kí n máa fi kẹ́sẹ̀ ńlẹ̀ torí ìjọba àkókò ká gbà pé Two Flows ò kọrin iṣẹ́ wo ni Two Flows ò bá ṣe as a profession. mi mọ̀ bí a iṣẹ́ news but mo náà tí mo kọ̀ like anything creativity tó máa mú mi crack brain mi tó máa bóyá news yìí ni ò bá jẹ́ mi mọ̀. ṣé nails fi fix ní the cracking of brain ṣe bí kéèyàn kan lẹ̀ mọ́ ìkànnà kan dẹ̀ lẹ́ni. rárá ìyẹn fún àwọn kan wà oní nails ni wọ́n ọmọ oní nails àwa kan nail technician ni wá so aspect yẹn lèmi wá àkọ́kọ́ àkọ́ṣe nails lásán a máa ń design. ṣé kíkọ́ náà lélẹ̀ ẹ̀kọ́ ni. ibi tí mo dàgbà sí kọ́ sígbà tí mọ́mì ṣaláìsí ní 2011. oh sorry. kò sí mọ́mì kò sí dáàdì mọ́. ọlọ́run ló kù. so mo ní láti move sí Ìbàdàn so mo wá láti Ogun State láti Ìjẹ̀bú-Òde. ok ọmọ Ìjẹ̀bú-Òde ọ̀gá ni. no ọmọ Ẹ̀gbá ni wá bọ̀ mọ́ sí Ìjẹ̀bú-Òde ni mọ̀ sí. ok so mo wá ní láti wá sí Ìbàdàn so ibi tí mo dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi tí mo dé sí ní Ìbàdàn iṣẹ́ tí ìyàwó wọn ṣe nìyẹn so mo kàn fojú sí àwọn adé fojú sí o mọ nǹkan tó lè fi jẹ́ o àbí so mo kàn ṣá. bẹ́ẹ̀ ẹni interest inú ẹ̀ ń gbà tẹ́ rí. mi kọ́kọ́ ní interest but later on cause mo máa ń draw tátàtà ní school náà gbà yẹn. so ẹ lè draw ba. tátàtà nígbà yẹn. so ìgbà tí mo later rí pé iṣẹ́ yẹn náà ok wọ́n lè yà nǹkan séyàn lọ́wọ́ wọ́n lè ok ibi tí mo ti wá ń develop interest nìyẹn. so which means kò sára tẹ́ ẹ lè fi ìkànnà dá. kò sí o. gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe ìkànnà Two Flows lè bá yín ṣe yàtọ̀ sórin kíkọ pé ẹ fẹ́ ṣe ìkànnà yín kó make sense Two Flows lè bá yín ṣe yẹn perfect and okay ẹ má wọrí ẹ má wọrí dápọ̀ ọkùnrin máa ń ṣe ìkànnà ní ìbáni kí. ọkùnrin náà ṣe ẹ wá tọ́jú ẹ̀yìn rẹ̀ tọ́jú ẹsẹ̀ yín. ok ọwọ́ àtẹsẹ̀ ok so tó bá yẹ pé Two Flows ò kọrin ìkànnà yẹn lè bá based on. gbogbo olórin tí mo bá gbé wá lórí ètò kan tó dìde kan tó lọ máa play beat mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fún yín ẹ máa wá mú ẹyọ kan nínú ẹ̀ tó bá wù yín ẹ máa wá vibe lé lórí káàgbà pé mo fún yín beat nsìn pé kẹ́ vibe lé lórí like bí how many minutes lẹ fẹ́ fi ronú ẹ̀ àbí how many hours time wà dẹ̀ ti lọ. a máa gbìyànjú ẹ̀ náà ẹ play ẹ̀. number 1 lélẹ̀. ṣé mo ní láti mú àbí ẹ tún máa play mi ni. máa play mi nsìn ṣé kí n play mi. ok èmi tún rèé ẹgbà èmi tún rèé. Let's get to it. Abracadabra. ok ẹlẹ́ẹ̀kẹta rèé ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ ọ̀rẹ́.
ṣé kí n sọ reason tí mo fi mú orin mẹ́tẹ̀ẹ̀ta ìwà mo ti lọ gbọ́ iṣẹ́ méjèèjì tẹ̀ mú wa mo rí pé dance hall ní most of àwọn iṣẹ́ yín kò sí lè ti beat ẹ̀ slow kò sí lè tó ní slow tempo ní gbogbo most of them are high tempos reason ẹ̀ tó yẹ kí n lọ ṣe orin mẹ́tẹ̀ẹ̀ta tó ní high tempo ìwà mo láwọn orin mi ti kì í ṣe mo láwọn beat mi so ẹni tó bá mo ṣe máa ń sọ pé ẹ send orin ẹni yẹn tó bá ti gbọ́ máa wo tempo tẹ́ni yẹn fi ń kọrin so kí n má lọ fún ní beat tó yẹ kó máa draw tempo tiẹ̀ kó má di pé bóyá máa beat tẹ fún mi o kò ń ṣe tempo tí mo máa ń kọrin lé lórí so nínú mẹ́tẹ̀ẹ̀ta ìwo lẹ fẹ́ mú. ẹ jẹ́ lọ fún kejì yẹn. Number 2 okay yeah, let's go there now. This is the number 2. Let's get to it. Yeah. See, many things they suck inside life. Ẹni bá ló máa mọ̀ mama kí dey sweat I no go lie irun ara ẹ̀ ni ó jẹ́ ká mọ̀ mama kí dey sweat I no go lie irun ara ẹ̀ ni ó jẹ́ ká mọ̀ you say money no be everything dey play say olúwa máa wò mí níran dájí ó bá sí mi dé bẹ́gò kò máa ní ìdàkọ́ ọmọ aláṣọ mi tún máa wá kísàkiri sódìgbà tọmọ ẹlẹ́rọ mi bàbá tí wọ́n ń tọrọ egungun èmi náà fẹ́ jẹ́ ènìyàn láàyè ohun tó bá gbà ni màá fi fún un dájú ó bá dá mi lóhùn ìrẹ́ nìkan ló lè gbà mí torí bólúwa ò bá kọ́lé náà ọmọ lè ṣe lásán nìyẹ ìran mẹ́ta ò tún gbọ́dọ̀ tòṣì bàbá ni mo ṣe ń tẹpá mọ́ṣẹ́ mi ìràwọ̀ ni mi máa jẹ́ kí n dáadáa ìràwọ̀ mi ìràwọ̀ ni mi máa jẹ́ kó wò kúnkún má jẹ́ kó òkùnkùn àgbàlẹ̀tù ọmọdé làwọ̀ àgbàlẹ̀tù ọmọdé làwọ̀ àwìn olúwa ọmọ most wanted see I be correct musician talent mi na follow come àwọn kan lọ fẹ́ shoot shot but dem still dey borrow gun advice you no fuck with me tó bá fẹ́ fọ́ ní koropọ̀n flows tèmi deep gan gàdé má lọ bẹ́ẹ̀ sí olóhùn gbogbo owó mi pátá mo tiẹ̀ fẹ́ ra bẹ́ẹ̀sì tọmọ lọ́jà ò bá ti wálé ó lè máa wọ́n ní bọ́ọ̀ yìí ò ná má mọ̀ àfìgbà tó sálárò tèmi bá dáṣọ fọlẹ̀ yín mo tún máa bá pálárò kólónà bí child play ẹ sọ fún kó fagbáná wò kẹsí no go plant maize kó wá lọ máa ká mango tó rẹ́ fẹ́ di sweet boy ẹ̀ ń tẹ̀rù two flows yẹ ọmọ sí mo ń kọ́ lẹ́lẹ́nu báyìí I be correct musician ìràwọ̀ ni mi mo ti mọ̀ ti pẹ́ ìràwọ̀ ni mí olúwa má jẹ́ kó wò kùnkùn má jẹ́ kó wò kùnkùn àgbàlẹ̀tù confam radio ẹ máa gbọ́ wa ẹ máa gbọ́ wa ẹ ganu sí ẹ máa gbọ́ wa ẹ ganu sí wọ́n jẹ́ àgbàlẹ̀tù wọ́n jẹ́. Oh my God. Thank you so very much my brother. Now ó dà pé àti lo time wa. mi kò fẹ́ lọ mọ́. Gbádùn. Okay, before we go, two flows. Àwọn social media wo lẹ wà? Mo wà lórí Instagram, orí Facebook, orí TikTok as 2flows 007. That's TU_FLOZ. Lórí gbogbo platform. Then 007. Lórí TikTok. 2flows TU_FLOZ 007. Instagram. 2flows TU_FLOZ 007. Then Facebook. same thing TUFLOZ. àwọn orin embolowa tán ti lè gbọ́. ó wà lórí Audio Mac, ó wà lórí Apple Music, ó wà lórí Spotify. tán bá ti débẹ̀ kán ṣàtẹ̀ 2flows. kò ní ìdí 007 tiẹ̀. no. kí ni reason tẹ̀ fi 007 sáwọn tó kù. fún social media ṣe like James Bond gidigidi kí lè tẹ̀lé owó wa. ọkọ mi ò tẹ̀ wá lọ síbẹ̀ bọ́ ìgbà tó nǹkan tó trend nígbà yẹn any little thing 007 torí pé ẹ láìkì fíìmù James Bond nígbà ẹ̀yin náà máa wo fíìmù tó ti máa ń yìnbọn bára wọn jà láyé ìgbà yẹn.